gbogbo yín tẹ bánà gbogbo yín tẹ ṣòbútúárì ẹ ti gbàgbé ijọ́ kan tí mo ṣe prayer tí mo ní pé kẹ́ ẹ gbé omi sínú rì ẹ ti gbàgbé pé mo sọ pé kí ọdún yìí tó parí mo ní mi ò gbà pé ìwọ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ o ò lè ṣe mo ní tó o bá ṣe Ọlọ́run á fi mọ̀ pé wọ́n Ọlọ́run wà lọ́jọ́ tí mo ní kẹ́ ẹ gbé omi rì wá mo ní kí ọdún yìí tó that was middle or late November ojú abẹ mo ní gbogbo ògbà tó bá rìn lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ mo ní ilẹ̀ máa gbàbọ̀dé fún ẹni lórí gbogbo àdáwọ́lé ẹ ẹ̀yin èèyàn wa ìdùnnú àti ayọ̀ ó wà lẹ́nu Lizzy Anjorin báyìí bí ó ṣe rejoice lórí ọ̀rọ̀ OJUABE àti Akínbẹ̀fúrọ̀ tí gbogbo wa mọ̀ sí ọkọ àwọn singles. Arákùnrin ọ̀hún ó sọ̀rọ̀ wípé ṣùgbọ́n sọ wípé ìjà máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀rin wọn. Ìjà ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀rin OJUABE àti ọkọ àwọn single mothers tí wọ́n tún pè ní Akínbẹ̀fúrọ̀. Arábìnrin ọ̀hún ó sọ̀rọ̀ gidi gan. Ó ní NEMESIS ló catch up pẹ̀lú wọn o. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká tẹ̀sí sí èyí tó kù kí ẹ gbádùn rẹ̀. You are evil. Inú yóò dá. Inú yóò dá. Behind the camera you are bad. Ìwọ ẹ̀jẹ̀ kò jáde. Ìmọ̀ bọ́ọ̀sì dákun máa jáde lọ. Mo bọ́ọ̀sì ẹ wá débẹ̀ ẹ wá ní my darling. Dákun mọ́ jáde lọ mò ń bọ̀ nsìn. Dákun mọ́ jáde lọ mò ń bọ̀ nsìn. Dákun mọ́ jáde lọ mò ń bọ̀ nísìn. Dákun náà jáde lọ mò ń bọ̀ nísìn. Dákun náà jáde lọ mò ń bọ̀. Mm.